أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام الدين adọ́pẹ́ fún Ọlọ́run ọba ológo jùlọ, ọba ọlọ́lá jùlọ, ọba àná, ọba ìní, òun náà tún ní ọba ọ̀la, ọba tí ò ní kú láéláé, Ọlọ́run tí ò ní gbé ìjọba rẹ̀ lẹ̀ fún ẹnìkan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má bínú. Prógrámù yìí ó sáré wáyé nísìnyí, mo dẹ̀ ní láti sáré ṣe torí pé àtàná mo bísí gan, mo bísí gidigidi gan látàná, kò jẹ́ kí n ráyè ṣe àwọn program. Mo rí ọ̀pọ̀lọpọ̀ program táwọn èèyàn ń ṣe. Ìlú Ìlọrin la wà báyìí, alhamdulillah. Mo wà nílùú Ìlọrin báyìí, ìlú Alimi, ibẹ̀ la wà. Prince Dr. Sheikh Olarewaju Al-Fulanniy, mo ń bẹ nílùú Alimi, ìlú Ìlọrin. Ẹ bá mi share program yìí dáadáa, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire èèyàn yẹn alálùbáríkà ẹ̀dá, ẹ bá wa share program yìí dáadáa. Kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀, kí Ọlọ́run kó máa fi wá sílẹ̀, kó máa dà wá láàmú, ọlá títóbi Ọlọ́run. Ẹ̀yin olólùfẹ́ wa ní ìlú Ìlọrin, àwa nílùú Ìlọrin báyìí o. Gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́jú olólùfẹ́ wa, à ń bẹ nílùú Alimi, ìlú tó jìnnà síná, tó súnmọ́ àlìjánnà. Ǹjẹ́ wọ́n ní ìlú Àfà Ìwó, ọmọ olódò ọba. Ẹni sọ̀rọ̀ wa láìda kò ní kú kò ní rùn. Àìbáwo ni Alhaji Sikiru Ayinde Barrister ṣe kọrin yẹn. Ọlọ́run awọlá bó ṣe tó nínú àánú ẹ̀, ojú òní tì wá, ojú òní tì wá, ara nu Ọlọ́run ọba gbà, ọlá títóbi Ọlọ́run akọ́lá jùmọ̀ tì ní. A ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé àti láàyè. Àbí Ọlọ́run ọba alágbára, Mami Alhaja Baba Mali Mustapha, ìyàwó dúró jayé Fọláṣadé, mo rí miss call yín mà. Tí máa parí program máa bá yín sọ̀rọ̀ inshallah mà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa, ẹ bá mi invite àwọn èèyàn wá sórí ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ dákun, mi ò ní pẹ́ púpọ̀ lórí ètò yìí. Mi ò ní pẹ́, kí n kàn sáré wá ṣe àlàyé náà ni. Mi ò ní pẹ́ púpọ̀ lórí program yìí. Mo kàn sáré fẹ́ play fídíò kan èyí tí mo rí, tí ẹ bá mi tẹ love, like and share please. Tí ìyá òmìnira Oòduà tí wọ́n ṣe fídíò náà, àwọn ni mo kàn ní kí n sáré wá ṣàlàyé tí òye wọn fún wọn. Nǹkan tí òye wọn, mo fẹ́ sáré wá ṣàlàyé ẹ̀ fún wọn. Gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ yẹn kọ́ láàmọ́ dá lóhùn o. Gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ yẹn kọ́ láàmọ́ dá lóhùn o. Ṣùgbọ́n tó bá já sí wípé o jẹ́ mùsùlùmí òdodo, tó jẹ́ mùsùlùmí òdodo, wàá sọpọ́ọ̀tì wa lórí motion yìí, no voice. Ẹ gbọ́, àwọn ní no voice láàmọ́ dá lóhùn o. Ṣùgbọ́n tó bá já sí wípé ẹni tó ní no voice yẹn, ẹ chẹ́kì fóònù yín o, fóònù yín ló máa kọ́ sí ẹ o. Voice wà níbi kíní wà, ẹ̀yin ní kẹ́ chẹ́kì voice yín, ẹ chẹ́kì fóònù yín o. Mi ò lè gbé kọ́ọ̀lù ẹni yìí sí. Hit a love, like and share. You can't hear me clearly. Òun là ń mọ́nítọ̀ ń bíbá yìí. Àwa ń gbọ́ dáadáa ń bí o.
ẹ check phone ẹ check location bí tí ẹ wà tó alhamdulillahi rabbil alamin eléyìí tí a máa bára wa sọ lọ́sàn yìí ó náà ní ọ̀rọ̀ Alqur'an òun la fẹ́ bára wa sọ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ẹ má rò pé bóyá èyí táwọn èèyàn àwọn tí wọ́n pera wọn lóníṣẹ̀ṣe orí Facebook yẹn ohun tí wọ́n ń sọ yẹn bóyá yẹn àtòrí ẹ̀ káwa dákẹ́ láti máa sọ òdodo ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ rí yẹn oníṣẹ̀ṣe orí Facebook ni wọ́n o àwọn gan fúnra wọn ò mọ tó ń pè níṣẹ̀ṣe o àwọn gan fúnra wọn tó bá ní kí wọ́n pè níṣẹ̀ṣe wọn àmọ́ o ẹ má dá wọn lóhùn o ṣé ń gbọ́ mi gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí gbogbo ẹni tó wà lórí program wa lọ́sàn-án yìí ẹ má dá wọn lóhùn o wọ́n bí wọ́n bí pé bóyá pé àwọn kan dákẹ́ ẹ kàn máa parọ́ mọ́ Islam á wà torí ẹ̀ á wà dákẹ́ kò sí tó jọ ẹ bá mi share program yìí dáadáa ẹ dákun kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kọ́lọ́n máa fi wá sílẹ̀ no matter ọ̀rọ̀ tẹ́ bá wù ẹ́ sọ no matter irọ́ tẹ́ bá wù ẹ́ pa àkọ́kọ́ tí òye yín ẹjẹ́ ajó yé yín lé ní ẹ tí pọ̀ tó ẹ lọ pọ̀ dáadáa wá o àwọn kan dáná sun Al-Qur'an kí wá ló kàn wá àwọn kan wọ́n láwọn dáná sun Qur'ani ìyẹn ṣe kàn wá kéèyàn 100,000 yẹ lọ dáná sun Al-Qur'ani kò ṣe Islam ní nǹkankan ẹgbọ́n mi yé èèyàn 1,000 yìí ẹ lọ dáná sun Al-Qur'an kò ṣe Islam ní nǹkankan àwọn tí wọ́n ń dáná sun Qur'ani nìkan náà ń kó bára wọn wọ́n dẹ̀ ń kó bára wọn wọ́n kó bá dilé wọn àwọn àṣẹ Qur'ani o ìdí ẹ̀ gbàtà tí wọ́n àṣẹ Qur'ani o àwọn àfẹ́ ti Islam wallahi kò àfẹ́ ti Islam kankan kò àfẹ́ ti wákàtí 5 wa táǹkì kò àfẹ́ ti kí Ramadan dé ká má gbà kò fa kí a má yọ sàká ẹ dáná sun Qur'ani sóní ká má lọ hajj ẹ ń dáná sun Qur'ani sóní kí èèyàn má jẹ́ mùsùlùmí ẹ mọ iye tó wọnú Islam lójoojúmọ́ ṣe mọ iye ẹ̀dá tó ń change sí Islam lójoojúmọ́ nǹkan tí ò yé yín nù ẹ kàn fọwọ́ ara yín fa àdánwò ńlá fúnra ara yín wálé kò ṣe wá ní nǹkan kan o kéèyàn 10 ókè àwọn tó wá ń dáná sun Qur'an tán dáná sun Qur'an yìí láìjọ tẹ́ ti bọ́ sórí social media tẹ́ ń gbádùn gan síbẹ̀ tẹ́ ń gbé gáàsì síbẹ̀ tẹ́ ń dáná sun níbo lẹ ti wá gbọ́ pé Qur'an tán dáná sun ní Amẹ́ríkà o Qur'an tí bọ̀bọ̀ kan dáná sun o torí ẹ̀ wọn máa kí wákàtí 5 mọ́lẹ̀ ní wọ́n máa ti mọ́ṣáláṣí palẹ̀ ní o ẹ̀ kàn tara yín ni ẹ̀ ń tọ́ra yín ẹ máa dáná sun wàláì kò ṣe wá ní kankan kí ló kàn wá pẹ̀lú ẹ̀ ń dáná sun Qur'ani lẹ́wà dáná sun lẹ́wà ń torí ẹ̀ lẹ́wà ń gbé ẹ̀rí báyìí wọ́n ti dáná sun Qur'ani a sọ fún yín a ti sọ fún yín kẹ́ má dáná sun Qur'ani mọ́ kẹ́ má dáná sun kíní kan mọ́ a sọ fún yín so wá kẹjọ kí ló dá nínú Islam jọ kí ni nǹkan tó dínkù nínú Islam ẹ̀yin jẹ́ mùsùlùmí jẹ́ wà lórí ètò yìí Qur'ani tá ń dáná sun lórí social media so àfẹ́ ti mọ́ṣáláṣí so ní ẹ má kírun ẹ̀yin jẹ́ wà ń bí tẹ́ jẹ́ mùsùlùmí òdodo Qur'ani tẹ́ ń dáná sun ẹjọ́ so àfẹ́ ti ẹjọ́ bá mi share program yìí dáadáa ẹjọ́.
ẹ jẹ́ bá share program yìí dáadáa. Ojúùs ẹjọ́ Kùránì tán dáná sun sówó àfẹ́ẹ̀tì kẹ́ mọ́ lọ sásàlátù yín ẹ wò ló ṣe ń pọ̀ lọ́dọ̀ yín dáadáa lójoojúmọ́ ṣé Kùránì tán dáná sun àfẹ́ẹ̀tì kẹ́ mọ́ kírun abẹ́ ń dara yín láàmú abẹ́ ń tara yín kò àfẹ́ẹ̀tì kankan ní Ìsìlámù ò mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ kàn fi ignorance yàn lórí social media lásán ni kò sẹ́ni tó àbí mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ìdí ò dín nǹkan kan kù. Wallahi kó ṣe Ìsìlámù ní nǹkan kan mùsùlùmí tó rí ẹ bá pé tó bá jẹ́ ọlọ́pọlọ pípé á mọ̀ pé tí wọ́n ń ṣe ìyẹn mo wà lórí program jàre ọ́fíìsà mo wà lórí program ẹ jọ̀ọ́ ṣe ẹ lọ kí jímọ̀ lẹ́ni ẹ wèrò ṣe pọ̀ ń jímọ̀ torí Ọlọ́run ẹ wèrò ṣe pọ̀ ń jímọ̀ alájà àṣìtú tẹ wà ń Ṣakí ẹ wèrò ṣe pọ̀ ń jímọ̀ yín ẹ̀yin tẹ wà lẹ́kọ̀ọ́ àwa tá wà ń lọrin ẹ wèrò ṣe pọ̀ ń jímọ̀ ẹ dákun ǹjẹ́ nìkan mọ̀ pé ẹnìkan dáná sun Islam ẹ̀yin ló ń ta lára bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan tó bá ti kú inú ṣẹ̀ṣẹ̀ báyìí tó bá ti di Islam báyìí ẹ wà bẹ̀rẹ̀ wàhálà àwa máa já yín jẹ alákatakítí ni wá o kíní kan ni wá o kí ni pọ́blẹ́mù yín ẹ make announcement ẹni gbogbo àwọn èèyàn kọ́kọ́ Kùránì wọn jáde kan máa dáná sun Islam ń pọ̀ sí ni wallahi ẹ ló kà wá pẹ̀lú gbogbo tẹ́yìn ṣe yẹn ẹ máa ń ya fíìmù máa ní Ọlọ́run ti sọnù Al-Qur'an fún wa Ọlọ́run láwa la sọ Al-Qur'an wa inna lahu lahafidhun bismillahir rahmanir rahim wa inna lahu lahafizun àwọn Ọlọ́run ọba gẹ́gẹ́ látùmọ̀ dáàbòbò ha Al-Qur'an kalamun qadimun ọ̀rọ̀ Ọlọ́run títí ń bẹ tipẹ́ la yumallu sima'uhu ìgbọ́ Al-Qur'ani kìí súnyàn tanaza àǹkáwọlé wàfẹ́lẹ̀ wà ní ìyàtìn Qur'ani ó mọ́ tayọ ọ̀rọ̀ ẹnìkan tó bá sọ̀rọ̀ kalẹ̀ tó bá dọdún tí ń bọ̀ ọ̀rọ̀ rẹ̀ lè má wúlò mọ́ kó expire tó bá sọ̀rọ̀ kalẹ̀ tó bá dóṣù tí ń bọ̀ ọ̀rọ̀ rẹ̀ lè má wúlò mọ́ kó expire ọ̀rọ̀ Al-Qur'ani tá a ti ń gbọ́ láti yọ ọdún yìí tó ti ń kà fún wa láti yọ ọdún yìí náà ni Qur'ani tá ń lò ńlọrin náà ń lò lẹ́pẹ̀ èyí tá ń lò lẹ́pẹ̀ náà ń lò níjẹ̀bú èyí tá ń lò níjẹ̀bú náà ń lò lábẹ́kúta èyí tá ń lò lábẹ́kúta náà ń lò níbàdàn èyí tá ń lò níbàdàn náà ń lò lóṣogbo èyí tá ń lò lóṣogbo náà ń lò lọ́yọ̀ọ́ èyí tá ń lò lọ́yọ̀ọ́ náà ń lò lẹ́kìtì Kùránì náà ń lò lóńdó the same Kùránì náà ń lò ní Kánò the same Kùránì náà ń lò ní Kaduna the same Kùránì náà ń lò ní Ghana Allahu Akbar the same Kùránì òun náà ń lò ní Togo the same Kùránì òun náà ń lò ní Gambia òun náà ń lò Morocco òun náà ń lò ní South Africa òun náà ń lò ní Iran òun náà ń lò ní Iraq òun náà ń lò ní Libya òun náà ń lò ní Italy òun náà la ilaha illallah Qur'ani mani inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun Al-Qur'ani lẹ́wà gbé agbada síta lẹ́wà lẹ́ ń dáná sun ń dáná sun ayé ara yín ní Al-Qur'ani kẹ́lẹ́ ń dáná sun Qur'ani mani ha ìwé tí ò ní expire eégún tó ń gbé lé lágbájá kọ́ náà ń gbé lé bí òòṣà tó ń ṣe níjẹ̀bú òde wọ́n lè má ṣe ní ìjẹ̀bú Mùṣín òòṣà tó ń ṣe níjẹ̀bú Mùṣín wọ́n lè má ṣe ní Kòròdú èyí òòṣà tó ń gbé ní Kòròdú wọ́n lè má gbé nílùú míì wá wo iye oríṣiríṣiríṣiríṣi òòṣà tẹ́ ní Kùránì ẹyọ kan náà ni jalla shanuhu à ń sọ̀rọ̀ Al-Qur'ani ẹ wá ń sàkẹ́ ẹ dáná sí Kùránì ẹ dáná sí Kùránì o ẹ ń tara yín ni o ẹ jẹ́ agbọ́n tí ìyá yìí wí ká bá yín fọ́ sí wẹ́wẹ́ ẹ kú màkẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè bú èmi tó ẹ bú Al-Fulanniy àwa fún yín lé sí àwa dá yín lóhùn èmi ò ní bú yín yín máa ṣàlàyé ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ni èyí tẹ́ ẹ fẹ́ rí nù ẹ sì rí èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ nù ẹ gbọ́ alhamdulillah Kùránì àgbáyé là ń sọ
Ewa le dana si Qur'ani yada mori video ya le tan ya àbí ya ti delete video wọn ni okay ya do wa padà o ki baba ṣe kira ni ke ola ki je ṣé rí abẹ́rí lónìí le kaara ti mo ṣe laboro ṣe fún gbogbo wa ẹ̀yin muslim Ìlọrin ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ wọ́n gbé ẹni tó ń dáná sun Quran wọ́n wá gbé fọ́tò barrister US imam náà wá gbé sókè barrister US imam inú lọ́yà wa mùsùlùmí òní wọ́n wá gbé sókè ok ẹjẹ́ àgbọn tí màmá ń wí. ṣe rí pé nǹkan tí mo sọ lọ́jọ́ àná pé ó ti ń ṣe ń sìn. kí lẹ sọ lọ́jọ́ àná tó ń ṣe o. àtìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ a ti sọ̀rọ̀ mo sọ fún yín pé bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́ ọ̀rọ̀ yìí sí òun lọ̀rọ̀ náà ṣe máa bàjẹ́ sí. ọ̀rọ̀ wo. nǹkan tẹ̀ ń ṣe yìí ó máa peace àwọn èèyàn off wọ́n máa fi Islam lẹ̀. àwọn àwòrán Islam mọ̀ pé nìkan ẹ stop ẹdẹ ẹ stop eré tẹ̀ ń ṣe ó máa peace àwọn èèyàn off àyà máa fi Islam lẹ̀ lápá abo ládùúgbò wo. àwọn ọmọ àṣẹyìn náà gbọ́rọ̀ tẹ̀ ń sọ létí ok torí pé ìtàlọ́lọ́run ní kéèsì nísìn torí pé ìtàlọ́lọ́run ní kéèsì àbí torí pé ìtàlọ́lọ́run ní kéèsì lẹ́wà sọ pé wọn náà pé àwọn èèyàn máa fi Islam lẹ̀ Quadri Abiodun èmi ẹ ṣe pé àmọ́ bá sọ pé ò ní ṣoríire. peace àwọn wo off tẹ́rí pé ta lọ́lọ́run ní kéèsì pẹ̀lú àwọn èèyàn ṣe ní kéèsì ni àmọ́ peace àwọn èèyàn off okay for example kí mùsùlùmí kan ní kéèsì nísìn pẹ̀lú Christian àbó ní kéèsì pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe káwọn oníṣẹ̀ṣe wá hold kan wá hold mùsùlùmí yẹn bóyá wọn ti perfect bẹ́ẹ̀lì ẹ̀ bàbá máa nígbà náà pé torí ẹ̀ tẹ́ẹ̀ bá ti fílẹ̀ o àwọn fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ o àwọn máa fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ o ẹ̀yà fílẹ̀ o tó ẹ pé lóòótọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ bí ẹ ṣe sọ́n tòótọ́ wọn àmọ́ tí wọ́n ń ṣe nù wọn àmọ́ tí wọ́n ń ṣe nìyẹn wọn àmọ́ tí wọ́n ń ṣe nìyẹn ẹ wúrú dìdìrín kan tó wá bí ṣe tó lòun Kọ́dírì Abíọ́dún tó ní wàhálà mi pọ̀ irú Kọ́dírì Abíọ́dún dìdìrín yìí ẹ̀yin náà wò ṣé mùsùlùmí làwọn eléyìí wọn náà ń dáná sun Kùránì yìí ọmọ àlè rẹ̀ dẹ̀ dákẹ́ síbẹ̀ ó kàn ló ń jẹ́ mùsùlùmí ni you are not a Muslim kẹ̀ jẹ́ Muslim by name lásán ni ó ní mùsùlùmí olóríire tí ó ṣe máa sọ̀pọ́ọ̀tì ẹlẹ́bọ lórí Islam lérí mùsùlùmí ẹgbẹ́ ẹ bá ṣe ń wá bí láàmú blọọkì ó ní mùsùlùmí olóríire tó mọ̀ra ẹ̀ lólóríire ẹ sọ mùsùlùmí olórí burúkú o mùsùlùmí olóríire ni mò ń sọ o máa sọ̀pọ́ọ̀tì ẹlẹ́bọ lórí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ nígbà ẹ̀fẹ́ gbọ́lẹ̀ tó ń gbọ́lẹ̀ nìyí yóò tún kàn yín lára ẹ tún bẹ́ bọ́ta lọ́la ẹ tún bẹ́ jáde lálẹ́ yìí kí ẹ tún bẹ̀rẹ̀ sí ní bú mi. èyí tó ṣẹlẹ̀ ni pé nígbà ẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ ló wá ń ṣẹlẹ̀ yẹn ó ń pìsì àwọn èèyàn off àwọn èèyàn wo ló ń pìsì off mo fẹ́ mọ̀ iye àwọn èèyàn tó ń pìsì off ṣé Islam àgbà ẹnìkan kò nú òun à ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ òdodo ẹ̀yin ọ̀tá ìsìn gbogbo yìí ẹ̀yin ọ̀tá ìsìn ẹ
rò pé gbogbo tẹ̀yin sọ yẹn máa mú fà wá ni. Wallahi kò mú fún wa lọ ibi kankan àwọn ọmọ. Ẹ bá mi tẹ love, like and share please. Ṣé Islam àgbà ẹnìkan fòun kalẹ̀ ni? Ẹ jọ̀ọ́, ṣé Islam àgbà ẹnìkan fòun kalẹ̀? Answer kẹ́ tààlà àwọn Mùsùlùmí náà pọ̀ dídìrín. Continue jàre sister mi. Àwọn yẹn máa fi ẹ̀sìn yẹn lẹ̀. Kò sẹ́ni tó fẹ́ fi Islam lẹ̀. Wọ́n máa rí ẹ̀sìn yẹn bí ẹ̀sìn tí ò tolerate. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Tó bá jẹ́ pé láti ìgbà náà ti mú Tani Ọlọ́run pẹ̀lú ìtẹ́ ìṣe ẹ̀yẹ pé wà lókè kúrá ọ̀ oyè oṣù báyìí àwọn ọmọlẹ̀ ò tí ì yọ. Tó bá pẹ́ ti fílẹ̀ kẹ́ ti release ẹ̀. Kò tẹ̀ sẹ́ni tó máa fi rántí mọ́. Sister, ṣe ni mistake tá à ń sọ fún yín náà nìyẹn. Ta ló ní ká máa fi ta lọ́lọ́run lẹ̀? Ta ló ní kó máa fi ta lọ́lọ́run lẹ̀? Tí ta lọ́lọ́run bá perfect bail àwọn ìwé tó yẹ kó perfect, kí ló tí wọ́n ní filẹ̀? Tẹ́yìn bá gbọ́rọ̀ sáwa lẹ́nu níjọ́ kìíní àná táwa ń pariwo pàápàá jùlọ lórí ètò wa yìí, táà máa ń wí pé ẹni wẹjúlẹ̀ rúbà, táà ń pariwo lórí ibi tẹ́ ẹ bá gbọ́rọ̀ sí wa lẹ́nu, tẹ́ ẹ bá ti ṣe writing ní táìmù yẹn, ọ̀rọ̀ yẹn ò ní worst tó báyìí. Ẹ̀yin lẹ worst ẹ̀ fọmọ yẹn. Ẹ̀yin lẹ worst ẹ̀ fọmọ yẹn o. Tó bá jásí pé lọ́jọ́ náà lọ́hùn táwa ti ń pariwo ẹ jẹ́ kọ́mọ yìí lọ ṣe tó tọ́ ẹjọ́ bẹ̀bẹ̀ ok gbogbo alamọ tán ló ṣẹlẹ̀ ní kóòtù níjọ́ wo ni táwọn lọ́ọ̀yà wa sọ̀rọ̀ wípé tóun ti bá a ṣe ń sọ yìí náà wọn àti jẹ́ letter of settlement ò tí ì tẹ àwọn lọ́wọ́. Ẹ máa wo àwọn alábòsí o, ìrẹ́ nìkan kan tó sọ̀rọ̀ ń pa ẹ̀ láàrin wọn o. Ẹ kàn pariwo ìyá rẹ ti bẹ̀bẹ̀ o, àwọn lágbájá ti bẹ̀bẹ̀ o. A ní letter of settlement ò tí ì tẹ àwọn lọ́ọ̀yà lọ́wọ́. Nígbà tí letter of settlement ò tí, ta ló wá sọ̀rọ̀ nú ẹnu gbogbo yín tó wá dìde tó wá sọ̀rọ̀? Ẹ wá o, a gbọ́ nǹkan kan báyìí o, ẹ̀yin lọ́ọ̀yà wa o. Wọ́n ní letter of settlement ò tí ì tẹ àwọn lọ́ọ̀yà yìí lọ́wọ́ o. Kí ló tó ń dá dúró láti on the 23rd of October tẹ́ ti raise ẹ̀ tó gbárí lórí social media on the 23rd of October tá a ti rí lẹ́tà lórí social media di a bá a ṣe sọ̀rọ̀ yìí lẹ́tà ò tí ì tẹ àwọn lọ́ọ̀yà lọ́wọ́ pé àwọn fẹ́ settle because I don't understand the people yìí ẹ wá ń wá public sympathy káàkiri káwọn yẹn lè máa rí pé àwọn ti bẹ̀bẹ̀ o ẹ ṣe tẹ̀lé lànà òfin ẹ kọ letter of settlement kan settle out of the court wọ́n ẹ send ẹ̀ sáwọn lọ́ọ̀yà káwọn lọ́ọ̀yà yín jọ jókòó kan gbé lọ́wọ́jú adájọ́ ẹ ṣe yẹ ẹ ń jókòó sórí social media ẹ ń wá tí ò sọnù káàkiri. yọ ọsẹ náà mú kí yẹn káàbọ̀ mà. bọ́tẹ́ kan bìlí pé àwa kan máa dákẹ́ táwa ródòdó àwa dákẹ́ àní sọ̀rọ̀ ẹgbẹ̀rún èébú yín òrò òṣèṣẹ́ àwa ní kẹ̀kẹ́ ẹgbẹ̀rún ìbánilórúkọ ìjẹ́ ìpè wá lórúkọ tó wù yín ìpè ṣẹ̀ wá ní kankan lópin ìgbà tí ẹ̀sìn Islam tó jẹ́ ẹ̀sìn táwa ń ṣe tá a dẹ̀ dúró lé lórí ẹ wá ń pariwo lórí kínní ẹ fọmọ yìí lẹ o ẹ ṣe gbà àní ẹ ṣe ń tó tọ́ táyì bá ṣe ń tó tọ́ ni àwọn ìjọ tó lọ gbé ẹjọ́ àlùkùránì dìde nísìn wọ́n lè má gbé dìde
ẹ̀yin ẹjọ́ ìlàkùn ẹ jẹ́ ká jọ dálàkà ìjọ tó ìpé ń jọ́dá wa ti ń pariwo ẹ lọ ṣe ń tó tọ́ ẹ ṣe ń tó tọ́. Ǹjẹ́ àwọn ìjọ àwọn ìjọ tọ́nà gbé ẹjọ́ Al-Qur'an dìde nísìn ṣé ẹjọ́ ṣá máa gbé dìde? Ẹ wá fi tó yẹ kẹ́ ẹ ṣe lẹ̀ àwàlẹ̀ wọn attack. Allahu Galib àwa náà wọn attack Al-Fulanniy o Sakama o Alifufu o Sakama jí o àwàlẹ̀ wọn attack. Into yẹ kẹ́ ẹ ṣe gangan ẹ ṣe excuse me ẹ̀rọ àtáàkì àwa ni à ń pariwo hey àwọn tó gbé ẹjọ́ Quran dìde ń sìn wọ́n lè má gbẹ́jọ́ Al-Quran dìde. Màá tún wá ṣe títí débi wípé Ganiu Fẹ́mi mo kí yẹ káàbọ̀ màá tún wá ṣe débi pé tí ò yẹ kí n tún sọ màá tún sọ lórí program. Màá tún wá mọ̀mọ́ pé Malam Yusuf Adépọ̀jù wọlé kẹ́ ẹ lè mọ pláàni tiwọn náà kẹ́ ẹ lè mèrè tẹ́ ẹ sá pé òkè nǹkan báyìí wà nílẹ̀ ẹ tètè ní kọ́ ọmọ yìí bẹ̀bẹ̀ kó jáde kó settle out of the court. Number 1 ẹni tó fẹ́ kí ta lọ́lọ́run jáde láyé èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni. Gbogbo ohun tí ò yẹ ká sọ là á tún sọ fún yín lórí kíní yìí àmọ́ agídí ọkàn àti agídí inú ló ń da yín láàmú. Abdullahi Daud agídí ọkàn agídí inú ló ń da yín láàmú. Ǹjọ́ tí Malam Yusuf Adépọ̀jù wá sọ pé mother of all cases tẹ́ bá tó bá rántí fídíò yẹn tí Malam Yusuf sọ pé mother of all cases ń bọ̀ lọ́nà wallahi mò ń sunkún lórí program ǹjọ́ náà ni ẹni tó bá rántí fídíò yẹn. Mò ń sunkún lórí program ǹjọ́ náà ni pé mother of all cases kẹ́ẹ̀. Tẹ́ bá gbàgbé ẹni tó bá wà lórí program lọ́jọ́ tí mò ń sọ yìí adẹ̀ ń sọ fún yín ẹ̀dẹ̀ ń dára yín náà welcome ẹ̀dẹ̀ ń dára yín láàmú adẹ̀ ń sọ fún yín rà ní ẹ̀dáná sí Kùránì o ẹ̀yà àwọn èèyàn ń lù sí kìíní sórí ni continue. Ẹ̀jẹ̀ kó tán lẹ̀ kẹ̀tún gbé kéèsì mídìí kẹ̀tún gbé kéèsì mídìí kẹ̀tún gbé kéèsì mídìí initially ẹni defamation of character ni. But why ẹni tún gbẹ̀sùn Quran àmì ẹ̀ ti bẹ̀bẹ̀ wọ́n kọ lẹ́tà sí Ògo Ìlọrin ẹ̀ṣẹ̀ṣẹ̀ tún lọ gbé kéèsì ní tuntun jáde kójú àlùkò. Wọ́n kọ lẹ́tà sógo Ìlọrin wọ́n kọ lẹ́tà sógo Ìlọrin ta ló gba lẹ́tà nínú Ògo Ìlọrin? Wọ́n kọ lẹ́tà tẹ́rí wọ́n nílẹ̀ ń sọ ta ló gba lẹ́tà ta lẹni tó gba lẹ́tà. Bàbá mo wà lórí program á pè yín padà bàbá Àlùbáríkà wàláì máa pè yín padà sá. Ta lẹni tó gba lẹ́tà inú Ògo Ìlọrin? Ta lẹni tó gba lẹ́tà? Ṣé báwọn lọ́ọ̀yà wa náà sọ síta yìí nísìn ẹni tó bá fún lẹ́tà ní Ògo Ìlọrin kẹ́ni ẹ sọ jáde. Ṣé báwọn lọ́ọ̀yà náà sọ sí ni pé láti on the 23rd of October àwọn ò rí lẹ́tà gbà lọ́wọ́ anybody. Gbogbo wa sì la fojú rí lẹ́tà lórí ayélujára. Gbogbo wa la fojú rí lẹ́tà lójú ayélujára. Ta ló wá gba lẹ́tà? Ta ni wọ́n fi rán? Báwọn míì bá dákẹ́ tọ́láwọ̀ àwọn sọ o tọ́láwọ̀ nígbà kẹ́ parọ́ mọ́ Islam ẹ̀ ń parọ́ mọ́ Islam nìyẹn. Tó dẹ̀ ti apologize lórí social media. Ta ló apologize lórí social media? Ta ló apologize ẹ wúrọ́? Ta ló apologize lórí social media? Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ṣe rí fídíò ta lọ lọ́hùn tó apologize lórí social media? Ẹni bá rí èmi lè má rí o ẹ lè send ẹ̀ sí mi lórí WhatsApp o. Ta ló apologize lórí social media?
ṣé wọ́n ta lórí ibi tí Talotun ti ṣé Talotun tó ìwà ní àtìmọ́lé ló apologize lórí social media ọjọ́ wo déètì wo lẹ́tà tẹ́lẹ̀kọ́ tí lọ́ọ̀yà olóbì posti Haji Lukman you are welcome tí lẹ́tà tẹ́ posti tẹ́ ní lọ́ọ̀yà olóbì tó posti ẹ̀ fún gbogbo ayé tá a rí tó ní Talotun ló kọ́ tínú everybody ń dùn lọ́jọ́ náà lẹ́tà yẹn níbo ló wà ǹjẹ́ wọ́n gbégbésẹ̀ lẹ́yìn ẹ̀ láti lọ bá wọn lọ́ọ̀yà wa pé àwọn fẹ́ settle out of the court. ẹ bá mi tẹ love like and share ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love like and share. ẹ jọ̀ọ́ èèyàn ẹ bá mi tẹ love like and share please. Sheikh Olarewaju ẹ bá mi tẹ love like and share please. dẹ̀ ń pa kò lè ṣe fídíò níbi tó wà ó dẹ̀ lọ́ọ̀yà olóbì ló kọ lẹ́tà òun dẹ̀ sáyìn ẹ̀ ó ní kó ń bẹ̀bẹ̀ kí ló dé tí wọ́n wá ṣègbésẹ̀ láti gbà yẹn kí ló dé tí wọ́n ṣègbésẹ̀ láti gbà yẹn láti lọ yanjú ọ̀rọ̀ yìí. kí ló dé tí wọ́n ṣègbésẹ̀ láti gbà yẹn láti lọ yanjú ọ̀rọ̀ yìí. ta ni wọ́n fi lẹ́tà rán kí ló dé tí wọ́n ṣègbésẹ̀ láti gbà yẹn. Kùránì yìí so ẹ̀rí tí àwọn èèyàn gba peace of wọ́n sun Quran àwọn wo wọ́n kúrò ní Islam wọ́n sun Quran nítorí. wọ́n á kó ní Islam ẹni tó dáná sun Quran yẹn kì í ṣe Islam ẹni tó dáná sun Quran yẹn èèyàn lè mọ Quran kó máa kà á kó máa jẹ́ Islam ẹni tó dáná sun Quran yẹn ṣe Islam ẹ má tọ́ra yín ẹni tó dáná sun Quran yẹn kó bọ́ síta ká rójú ẹ̀ kò wáyé tí ò gbójú ẹ̀ bọ́ta. ok broda pupa tóun dáná sun Quran Lukman ló porúkọ rẹ̀ ó ṣàgbójú rẹ̀ bọ́ta ó dẹ̀ náà sáré pé òun ṣe mùsùlùmí mọ́ ó dẹ̀ bí àwọn alájì tó jẹ́ bàbá àti màmá ẹ̀ ẹni tó wá dáná sun Quran tẹ́ wá ní ó pèsè ẹ̀ fún kó gbójú ẹ̀ bọ́ta kárí. pẹ̀lú ẹ̀sìn ṣì so nísìn ẹ̀yin fìgbẹ́ ń defend Islam àbí. yes. but ilé táwọn bàbá yín kọ́ ń sìn ẹ̀ ń wò. ilé àwọn bàbá rẹ ilé àwọn bàbá yín ló gbé Islam wá. ilé àwọn bàbá yín wò náà ń wò Ọlọ́run ló mú Islam wá ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn pé bàbá kan ló mú wá ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn pé bàbá kan ló mú wá Ọlọ́run ló mú Islam wá káláyé tó dáyé abáwọn kan láyé ni àbáwọn kan láyé àbáwọn kan láyé àbáwọn kan láyé àbáwọn kan láyé ni bàbá kan ò lè sọ fún wa pé òun ló mú Islam wá Ọlọ́run ló mú Islam wá Ọlọ́run ló ní ẹ̀sìn ẹ̀ èèyàn lè jẹ́ sábàbí kó fi lọ́lẹ̀ nílùú kan Ọlọ́run ló ní ẹ̀sìn ẹ̀. Ọlọ́run ló ní ẹ̀sìn ẹ̀ bàbá tó ń disturb mi yìí dákun wà lórí kọ́ọ̀lù. ìfẹ́ táwọn bàbá yín dẹ̀ ṣe ń gbà yẹn làwọn bàbá fi gba Islam tó yẹ pé ńgbà tó ń dé náà tó yẹ pé wọ́n sọ di jàgídíjàgan báyìí kọ́ máa ní kán fi máa ní àwọn bàbá wa lára àwọn bàbá máa gbà á. kí ló àwọn bàbá yín wo ló gba Islam àwọn bàbá yín wo ẹni bá fi Islam lọ́lẹ̀ fún yín tó mú Islam wá fún yín ó fẹ́ jẹ́ kẹ́ kó òun kò parun nínú àwọn. Islam táwọn bàbá yín wá gbà náà kọ́lẹ̀ yín wá òun kọ́lẹ̀ yín wá ń kọ́yìn sílẹ̀ nìyí jẹ́ pé lóòótọ́ àwọn bàbá yín bá gba Islam kọ́lẹ̀ yín kọ́yìn sílẹ̀ nìyí torí umar yìí máa ń sábà sọ pé ń dilé àwọn Islam mùsùlùmí wà ń bẹ dáadáa Islam kọ́lẹ̀ yín wá kọ́yìn sílẹ̀ nìyí
ẹnìkan wá bọ́ síta wá lè ń dáná sun kùránì o níwájú kí ni ìyẹn wá ní kí wá ní títa wa pẹ̀lú yẹn. àwọn kankan wà tó yẹ pé èèyàn lè ṣe níbì kan tó máa jẹ lọ tẹ bá lọ dá ẹ níbòmíì ẹ ní jẹ. north gbà tó ń gbé islam lọ kọ́ńkà àwọn haúsá gbà tó yá islam dominate north ó jẹ lọ́nbẹ̀. but ẹ bá fi north gbé ilẹ̀ káàárọ̀ àjèrè because ẹ rí pé ìṣẹ̀ṣe kò parẹ́ níbí. dípò kí ìṣẹ̀ṣe parẹ́ ìṣẹ̀ṣe tún wá strong ó ti strong gan ní outside the country ju ilẹ̀ wa gan. wow. pẹ́pẹ́ àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe ń sìn wọ́n ju population àwa indigenous person. wow congratulations. tẹ́wọ́n àwọn president ìlú wọ́n ń ṣe ìṣẹ̀ṣe wọ́n jó lóríṣà. congratulations. so tẹ bá fi pé nǹkan tẹ fẹ́ tán ṣe ní north tó ń jẹ lẹ́nu àṣẹ ní south west ó máa turn against sí òun ló ń turn against sí. ìyá yìí máa fọ́ ni o. òun làwọn èèyàn ti ń sun Quran. ìyá táwọn èèyàn ń quit Islam. àwọn wo ni wọ́n ń quit Islam. gbogbo àwọn tó ń sun Quran tó ń quit Islam kò sẹ́ni tó bá ta ni Ọlọ́run sọ̀rọ̀ o. jọ ìyá yìí ní sùúrù àwọn wo náà quit Islam àwọn wo náà quit Islam àwọn wo náà quit Islam eléyìí tó lòun sun Quran yìí nísìn tó lòun dáná sun Quran yìí nísìn ṣé Islam ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí pupa Lukmanu tó lòun náà dáná sun Quran l'Amẹ́ríkà àbí Canada yẹn ṣé Islam ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ẹ ṣe Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyàn tó kọ Islam ó ti wá mìíní kó ti wá di mùsùlùmí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Lukmanu tó dáná sun Quran yẹn kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí náà àfẹ́ẹ̀rí tó lòun dáná sun Quran yìí wọ́n yẹ ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá lè jó lórúkọ mùsùlùmí wá pọ́n máa pẹ̀lú orúkọ mùsùlùmí wọ́n yẹ ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní mùsùlùmí olóríire ò ní dáná sun Quran. ẹ̀yin èèyàn mi jẹ́ wá ń bí ǹjẹ́ mùsùlùmí lè dáná sun Quran ẹjọ́ mo ní di ansa yín ǹjẹ́ mùsùlùmí tó gbádùn dáadáa mùsùlùmí gidi só lè dáná sun Quran. I need your comment please. Haji Lukman ǹjẹ́ mùsùlùmí lè dáná sun Quran. Capital no. Mùsùlùmí ò lè dáná sun Quran ni àwọn eléyìí tán dáná sun Quran yẹ ṣe mùsùlùmí ta lọ́lọ́run tó dáná sun Quran yẹ ṣe mùsùlùmí. ṣẹ́ni bí táyà ti ṣe mistake nìyẹn o ta lọ́lọ́run tó dáná sun Quran kìí ṣe mùsùlùmí eléyìí náà tó wà ní London àbí Amẹ́ríkà yẹn kìí ṣe mùsùlùmí eléyìí náà táàrí yìí náà kìí ṣe mùsùlùmí. mùsùlùmí ò lè dáná sun Quran náà. báwo ni mùsùlùmí ṣe máa dáná sun Quran. Inna lillahi wa inna ilayhi raji'un. ẹ tó pèrè ẹ ní mùsùlùmí àwa ní nísìnyí tó kú báyìí o èmi mùsùlùmí rèé o kò sẹ kí jimá tán ni o mo fẹ́ dáná sun Kùránì o àlìjánu tọ̀ sí lórí nù mùsùlùmí ò lè dáná sun Kùránì o point of correction point of correction sister mùsùlùmí ò lè dáná sun Kùránì o àwọn tẹ́ẹ̀rí tán dáná sun Kùránì yẹn wọ́n yé ṣe mùsùlùmí o wọ́n yé ṣe mùsùlùmí o ẹ ti kẹran mérò nìyẹn o ẹ ti ṣì wọ́n mú nìyẹn o àwọn tẹ́ẹ̀rí tán dáná sun Kùránì yẹn wọ́n yé ṣe mùsùlùmí o mùsùlùmí kọ́ ni wọ́n o ẹ continue. àbàtàn náà tó wá detention kò séèyàn tó ní access sí ìwà àwọn bàbá Fálétí tán ní access sí ṣe báwọn àtàwọn òkúta gidi gbogbo ọjọ́ ya fọ́tò àwọn tó ní access ta ni Ọlọ́run àwọn náà bá bàbá òkúta gidi ya fọ́tò àwọn tó dẹ̀ ní access ta ni Ọlọ́run àtàwọn tó ń jókòó rà wọn ò ríra wọn. ṣe gbọ́ ẹni tó gbádùn dáadáa tí ó dẹ̀ ya wèrè kò ní dáná sun Quran
ṣe gbọ́ wọ́n ní àfẹ́ tó bá wọ wèrè ní ó dáná sun Quran. Islam ń gbòòrò lójoojúmọ́ ni àwọn tó dáná sun Quran lè sára wa náà mọ́ra wa. Eléyìí Lukman tó lóun dáná sun Quran yẹn tó lóun dáná sun Quran tó ní mùsùlùmí lòun yẹn ẹni ó kan Salatu Ibrahim yà fún wa. Even kó mú ìwé dání kó kà á. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ tá a bá fẹ́ kírun sókù lára ìforíkalẹ̀ mélòó ló wà ń bẹ̀. Gbọ́ mi yé gbọ́ ìbéèrè tí mo béèrè yìí o tá a bá fẹ́ kírun sókù lára ìforíkalẹ̀ mélòó ló wà ń bẹ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tó dáná sun Kùránì o. Tá a bá fẹ́ kírun sókù Ìsìlámù lára bóun náà ṣe ń kí ẹ béèrè lọ́wọ́ wọn. Ẹbìrì lọ́wọ́ kí la ń pè ní alukunut. Ọ̀rẹ́ ẹ̀mọ́ tó ń pè ní ẹ̀mọ́ Islam ni à ń sọ̀rọ̀ Islam ẹ̀ ń sọ̀rọ̀ àwọn kan wọ́n mú Kùránì wọ́n dáná sun ṣé mùsùlùmí làwọn yẹn ni. Ẹ bá mi share program yìí jàre ẹ dákun ẹ bá mi tẹ love like and share ẹ fún mi ní ẹ fún 1 star ẹ bá tẹ love like and share à ń sọ̀rọ̀ mùsùlùmí ẹ̀ ń sọ̀rọ̀ àwọn à ń sọ̀rọ̀ Islam ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ilé ìtàn dáná sun Kùránì kí ló kàn wá pẹ̀lú àwọn yẹn. Wọn ní access ra wọn but because wọ́n bínú pé kí ló dé ṣèbí wọ́n ní kì í ṣe ìjà ẹ̀sìn so they are getting upset. Wọ́n dẹ̀ sọ. wọ́n ń bínú sẹ́lẹ̀ dára wọn wọ́n ń bínú sẹ́lẹ̀ dára wọn wọ́n ń bínú sẹ́lẹ̀ dára wọn ni ẹ wá ń bínú wọ́n ń bínú pé ta lọ́lọ́run wọn ò filẹ̀ àwọn àlọ́ dáná sun Kùránì wọ́n máa bínú náà ibo oníṣẹ̀ṣe ni wọ́n máa bínú náà nígbà tó ń ṣe mùsùlùmí wọ́n ṣe ni má bínú wọ́n máa bínú náà wọ́n ṣe ni má bínú wọ́n á bínú dáadáa fine wọ́n á bínú fine. Èyí lẹ kọ́sẹ̀ ẹ̀yin tẹ́ sọ pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èyí lẹ kọ́sẹ̀ so dípò kí ẹ máa increase ẹ̀ ń decrease. Ládùúgbò wo ẹ̀yin lẹ́ ń decrease náà ṣé ká máa kà fún yín ẹ̀ lẹ́ ń decrease ìyá Ọ̀ṣun ó dára wa máa nǹkan lókè òsè ní Kwara tó lóun náà fẹ́ ṣe ọdún kínní kan ó ti di mùsùlùmí èèyàn méjìlá náà wẹ̀ sí Islam èèyàn méjìlá náà wẹ̀ sí 17 náà àwọn oníṣẹ̀ṣe à ń sọ̀rọ̀ Islam ẹ̀ ń sọ̀rọ̀ kínní. So kí lèmi ń jà láti sọ fún yín ni pé ẹ fi ta ni Ọlọ́run lẹ̀ ẹ jẹ́ kó gun ẹ jẹ́ kí gbogbo wa máa gbé lálàáfíà bá ṣe ń gbé nílẹ̀ káàárọ̀ àjíire. Sísítà kò sẹ́ni tó di ta lọ́lọ́run mú àwọn lọ́ọ̀yà yìí ni kẹ́jú kan perfect tó bá ní kan perfect tó bá ti perfect ilé ẹjọ́ máa filẹ̀ kò sẹ́ni tó di ta lọ́lọ́run mú kò sẹ́ni tó di mú níta ìfẹ́ gbọ́ là ń sòdodo fún yín yẹn ta ló di mú kò sẹ́ni tó di mú náà àwọn lọ́ọ̀yà yìí ni kan perfect tó bá yẹ kan perfect kò sẹ́ni tó di mú. à ń jàjà ìsìn nílẹ̀ wa let's live in peace ẹ jẹ́ kí peace reign ọmọ pé mi ò lè ṣe kí n máa sọ àwọn fámìlì mi mùsùlùmí ló pọ̀ jù. Ó lè jẹ́ bẹ́ẹ̀. mi ò ní fámìlì muslim tó ń ṣe jàgídíjàgan. Àwọn fámìlì mi ò kì í discriminate. My dear sister, mùsùlùmí yàtọ̀ sí mùsùlùmí kò sí mùsùlùmí tí ń ṣe jàgídíjàgan kò sí mùsùlùmí tí ń ṣe jàgídíjàgan mùsùlùmí ń ṣàlàyé ní tí ò bá yé yín fún yín ni pé báyìí lọ́lọ́run wí báyìí l'Ànábì wí ọmọ tó dẹ̀ gbé wàhálà wá ìyẹn ta lọ́lọ́run wọ́n dẹ̀ mú wọn lọ reset brain ẹ̀ gbogbo tẹ́ wí ni ta lọ́lọ́run ràn yín mọ́ gbogbo tẹ́ sọ yìí ta lọ́lọ́run fúnra rẹ̀ kò ràn yín mọ́ ta lọ́lọ́run bá jáde léni yìí kò ní ṣe gbogbo dáadáa tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní ṣe mọ́ náà báwo ni a ṣe wá padà sí di dáadáa tó ṣe tó mọ bí tó gbé òun dé tẹ́lẹ̀ àwọn tó wà lóun fẹ́ padà sí di ẹ̀ láyé ẹ continue
ẹ máa ẹjọ́ gbogbo ibi tí mo bá fẹ́ kẹ́ gbọ́ rè gbogbo ọmọ mùsùlùmí olóríire àgbáyé ẹ wá bá mi gbọ́ fọ́ìsì ẹni tí ó lóhun fọ́ìsì ẹni tó pera rẹ̀ tó lóhun dáná sun àlùkùránì yìí ẹ wá gbọ́ fọ́ìsì ẹ̀ fẹ́ kẹ́ bá mi gbọ́ fọ́ìsì ẹ̀ dáadáa. ọmọdé lágbà ànọ́dà kùránì ló fẹ́ wọnú nábà yìí o kùránì lélẹ́yìí o ànọ́dà kùránì ló fẹ́ wọnú nábà yìí kùránì lélẹ́yìí àwọn ìwé àdúrà tó wà nù kùránì náà tá a fi ń ṣàdúrà tẹ́lẹ̀ rí. ìwé àdúrà tó ló wà nù àlùkùránì yẹn ó kọ àlìjànú ni o kìí ṣe ìwé àdúrà o. onímọ̀ àlùkùránì ni kì í ṣe òtú kankan. ó yá ká onímọ̀ àlùkùránì ó yá ká. kúlí ya mo bẹ̀rẹ̀ látòrí Suratul Ikhlas. sórí báyìí ṣé mùsùlùmí ni ẹ Suratul Ikhlas ṣáyìn gbọ́ Suratul Ikhlas rí olùwẹ́ bẹ̀rẹ̀ sí ń dáná sùkọ́ láti Suratul Ikhlas alẹ́ yẹn ṣe mùsùlùmí Suratul Ikhlas Suratu òun fẹ́ bẹ̀rẹ̀ látòrí ìyẹn gẹ́gẹ́ lásán ojú kọ́kọ́ já ẹ bọ́ láti jẹ́ kó yé gbogbo ayé pé you are not a Muslim. You are not a Muslim. Suratul Ikhlas kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ nú àlùkùránì Ikhlas kọ́ wéṣù ni. Suratul Ikhlas kò sí tó ń jẹ́ Suratul Ikhlas nú àlùkùránì. Suratul Ikhlas. Sorry for you o. Ibi tó ti kọ́ fíìlì nú o. Bàdà sẹ́yìn bàbá yìí wá. Let's live in peace. Àti gbọ́. ẹjọ́ ọlọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ànọ́dà kùránì ló fẹ́ wọnú nábà yìí o. Mr. Ikhlas. ànọ́dà kùránì ló fẹ́ wọnú nábà yìí kùránì lélẹ́yìí àwọn ìwé àdúrà tó wà nù kùránì náà tá a fi ń ṣàdúrà tẹ́lẹ̀ rí. so kẹ́lẹ́ mọ̀ pé ẹ̀ ń tó ní kùránì ẹ̀ ń tí onímọ̀ àlùkùránì ni kì í sí. kọ́kọ́ dákẹ́ ẹnu ẹ̀mẹ́ ẹ̀ náà Mr. Ikhlas kò sẹ́ni tí ó lè lọ kọ́ kùránì àìmọye kírísítẹ́nì àìmọye pásítọ̀ ọmọ kùránì wọ́n mọ rídìí nẹ̀ wọ́n lè má mọ mí ní ẹ̀ o. English Quran wà Yorùbá Quran wà Arabic Quran wà èèyàn lè lọ kọ́ Quran yẹn ò jẹ́ tuntun báwo èèyàn wa náà lè wọ́n ṣe lọ ń kọ́ Bíbélì èèyàn lè lọ kọ́ Quran èèyàn lè lọ kọ́ Quran yẹn ò jẹ́ tuntun. Mr. Ikhlas, you are not a Muslim ẹlẹ́bọ ni ẹ àríńjí ni tẹ́ ń ṣe fún wa yẹn àríńjí ni sóòjú rẹ ká mọ̀ bóyá ìsìláàmù ni ẹ sóòjú rẹ Lukmanu tó dáná sun Kùránì jó ni mo sọ lé ní o Lukmanu kì í ṣe mùsùlùmí o ta lọ́lọ́run kì í ṣe mùsùlùmí o mùsùlùmí làwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò ṣe ìsìláàmù mọ́ wọ́n ti sọ fúnra wọn pé àwọn ò ṣe ìsìláàmù mọ́ náà wọ́n yẹ ṣe mùsùlùmí nìyẹn náà. Ìyá mi mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni kíní kan àmì mi ò ṣe ìsìláàmù mọ́ ìyẹn sọ pé mi ò ṣe ìsìláàmù mọ́ ó wá gbé Kùránì ó wá lọ dáná sun ó ti lóun yẹ ṣe mùsùlùmí. ta lọ lọ́hùn láti ilẹ̀ ta lọ lọ́hùn ló ti fẹnu ara rẹ̀ sọ pé òun ò ṣe mùsùlùmí Ifá orí mi rèé o kíní kan orí mi rèé o ló ń wí láti ilẹ̀. Mr. Ikhlas, ó yá continue. kankan kì í ṣe òtún kankan Kùránì bẹ̀rẹ̀ látòrí kúlí ya mo bẹ̀rẹ̀ látòrí Suratul Ikhlas. torí kọ́ dẹ̀ ní ẹ gbẹ́nu ẹ lọ́jọ́ rí ọdẹ Suratul Ikhlas òun bẹ̀rẹ̀ Kùránì ẹjọ́ ṣé Suratul Ikhlas wà nù Al-Qur'an number 1 ẹlẹ́ẹ̀kejì
ṣé Kùránì bẹ́ẹ̀ látòrí Suratul Ikhlas rẹ tó dákọ̀ Kùránì family house yìí wo ló bẹ́ẹ̀ látòrí Suratul Ikhlas Kùránì family rẹ wo ni Suratul Ikhlas o bá dẹ̀ sójú rẹ ká rójú Mr. Ikhlas ọ̀dẹ̀. onímọ̀ àlùkùránì ni kì í sí òtún kankan kì í ṣe òtún kankan kùránì bẹ̀rẹ̀ látòrí kúlí ya ó bẹ̀rẹ̀ látòrí Suratul Ikhlas ó bẹ̀rẹ̀ látòrí. ẹ̀yin tẹ́ máa ń gé fídíò ẹ̀dá kẹ́ ẹ bá mi gé Suratul Ikhlas o Suratul Ikhlas kẹwàá bá ń fi àwọn tẹ́ máa ń fi kú pé àwọn tẹ́ máa ń gé fídíò tẹ́ máa ń fi kiri pé irú ọmọ wà lélẹ́yìí báyìí o irú ọmọ játijàti wà lélẹ́yìí báyìí o irú ọmọ alágbàkọ wà lélẹ́yìí báyìí o Suratul Ikhlas o gbádùn rárá Mr. Ikhlas farabalẹ̀ ẹ̀dẹ̀dákẹ́. kùránì lélẹ́yìí o another Quran ló fẹ́ wọnú náà báyìí kùránì lélẹ́yìí àwọn ìwé àdúrà tó wà nù kùránì náà tá a fi ṣàdúrà tẹ́lẹ̀ so kẹ́lẹ́ mọ̀ pé ẹni tó ní kùránì ẹni tí onímọ̀ àlùkùránì ni kì í sí òtún kankan kì í sí òtún kankan kùránì bẹ̀rẹ̀ látòrí kúlí ya ó bẹ̀rẹ̀ látòrí Suratul Ikhlas ó bẹ̀rẹ̀ látòrí kúlí huwa Allahu ahad. bẹ́ẹ̀ ló dákẹ́ jàre ṣé Suratul Ikhlas ti jẹ́ ní kúlí Allahu ahad. èmi rò kó kàn sọ pé ọ̀lẹ́lẹ́ kí Oòduà ní ṣé Suratul Ikhlas ti ẹnu ó sick tó bá ń gbọ́ pé ó sick wàláì ó sick gan já rójú ẹ Mr. Ikhlas já rójú ẹ continue. ẹ gbọ́ kúlù aláwọ̀ rẹ̀ tó ká ẹ gbọ́ kúlù aláwọ̀ rẹ̀. kùránì lélẹ́yìí o another Quran ló fẹ́ wọnú náà báyìí kùránì lélẹ́yìí àwọn ìwé àdúrà tó wà nù kùránì náà tá a fi ń ṣàdúrà tẹ́lẹ̀. àwọn àwẹ̀ àlìjànú. kẹ́lẹ́ mọ̀ pé ẹni tó ní kùránì ẹni tí onímọ̀ àlùkùránì ni kì í sí òtún kankan kì í ṣe òtún kankan. òtún gidi ni ẹ. bẹ̀rẹ̀ látòrí kúlí ya ó bẹ̀rẹ̀ látòrí. number one ẹ kọ́kọ́ rí wípé bó ṣe kọ́kọ́ mi wọlé broda Ifábíyì torí ẹ ṣe mùsùlùmí Ifábíyì já rójú rẹ Ifábíyì já rójú rẹ já rójú ẹ dáadáa Mr. Ikhlas. Suratul Ikhlas ó bẹ̀rẹ̀ látòrí kúlí huwa Allahu ahad Allahu samadu lam yalid wa lam yakun lahu kufuwan ahad. Suratul Ikhlas ẹ bá gbà wá o ìyàwó aláwàyé ẹ gbà mí o èmi ò gbọ́ eléyìí rí o ẹ bá sọ fún ọmọ àmì tó wà ń bẹ yẹn Suratul Ikhlas Kùránì ìlú wo leléyìí o continue. falaki àti kúlí àwùjọ rọbì náà lẹ́yìn ìgbà yẹn ó wá parí sóde Suratul Baqara. Suratul Baqara. ọkàn Suratul Baqara. alif lam kí alif lam wà lẹ́nu ẹ alif lam mim ó sì sọ pé alif lam mim ó sì dákọ̀ pé alif lam ní ló bá dákọ̀ ó bá wà dákọ̀ alif lam mim alif lam ló bá dákọ̀ ó bá kàn gbé alif lam wọlé sáré ẹni alif lam ní ó ti yé wàá kàn fi alif lam wọlé sáré ẹni tó dákọ̀ alif lam mim yẹn kọ́ ara o alif lam ní wàá gbé alif lam ní àwọn yòókù ọ̀bẹ fi dókítà parí ẹni dókítà alif lam ní Yesubi. Suratul
Suratul Bakra. Bakra. Suratul Bakra. Bakra. Suratul Fatihat. Hey. Suratul Bakra. Alif Lam Mim. Al-Fulanniy. Al-Fulanniy ló bá dákọ. Torí kò sí jẹ́ Suratul Bakra. Bakra. Kò sí jẹ́ Suratul Bakra inú Al-Qurani. Suratul Bakra. Al-Fulanniy ló bá dákọ. Al-Fulanniy. Ẹ̀yin ẹ kú. Ele tẹ́ wá ṣe yìí ni wàá mú ẹ̀ kó inú Islam pọ̀ sí lójoojúmọ́ ni. Ẹ lọ wo àwọn ọmọ kéékèèké tó ń pè wọlé sórí program wa. Ẹ lọ wo àwọn ẹ wo ọmọ alálùbáríkà ó ń dà ń bọ̀ máa jẹ́ wo kọ́kọ́ máa pa lọ ná. هدى للمتقين الذين يؤمنون بالغيب Ko. ويقيمون الصلاة ومما رزقناهم فهم ينفقون. Alágbákò lélẹ́yìí o. Ṣé Quran ló ń kà yìí? Alágbákò ni ẹ o. Wallahi àgbákò rẹ̀ pọ̀ gan o. Suratul Bakri àgbákò ẹ̀ pọ̀ gan o. Ha bàbá alágbákò ni bọ̀bọ̀ yìí gan o. Suratul Bakri báwo inú Al-Qurani mo wà lórí program sa. Suratul Bakri báwo oh my goodness. Gbẹnu dákẹ́ bàtà mo ti pè sọ̀rọ̀ gbẹnu ẹ dákẹ́ mi ò ti pè sọ̀rọ̀ gbẹnu ẹ dákẹ́ ta ló ti pè sọ̀rọ̀ mo ń dákẹ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ fi mọ̀ pé eléyìí ṣe mùsùlùmí da eléyìí ẹ mọ̀ pé eléyìí ṣe mùsùlùmí eléyìí ṣe mùsùlùmí jẹ́ ká wá reset brain yẹn tí wọ́n fi mọ̀ pé Al-Qurani ló dùn jù láyé já reset brain yẹn já bust brain yẹn jẹ́ kí n bust brain yẹn tí wọ́n fi mọ̀ pé Al-Qurani Al-Qurani dùn jẹ́ n bust brain yẹn fún ẹ Qurani mani láyò má lò sí máa o Quran tí wàá máa gbọ́ tí ò dẹ̀ ní sú ẹ Quran Al-Qur'an ilé tí Qurani bá wọ̀ ìbànújẹ́ kò nù lé yẹn Al-Qur'ani la ilaha illallah Qurani jẹ́ n bust brain yẹn fún ẹ jẹ́ n fi Qurani hàn ẹ́ o mọ tó ń pè Qurani wàá mọ̀ lọ́sàn yìí Ikwas Mr. Ikwas wo Qurani la ilaha illallah Qurani la ilaha illallah ọmọ yóò ní àlùbáríkà kí n lọ mọrú dákẹ́ ní ọmọ mi kí n lọ mọrú ọmọ yìí lásán kí n lọ mọrú ọmọ yìí kí n lọ mọrú ọmọ yìí lásán ọmọ yìí sóríire wọn àtàwọn ẹbí ẹ̀ máa gbé wọn débi tí wọn dérí láyé wọn irú ọmọ yìí kí n lọ mọ̀ lásán gbogbo olówó tí mo mọ̀ láyé ní ìgbowó lọ́wọ́ wọn ìtọrọ bára lọ́wọ́ wọn fọmọdé yìí gbogbo olówó tí mo mọ̀ láyé kí n lọ mọrú ọmọ yìí ya la ilaha illallah Al-Qur'ani Suratul Bakri wàá gbọ́ Al-Qur'ani àwọn ẹgbẹ́ ọmọ inú rẹ̀. mo fẹ́ blọ́ọ̀kì wèrè kan ni o fẹ́ blọ́ọ̀kì ọ̀dẹ̀ kan ni o olóhùn Kanji Adéwálé olóríire a máa jẹ́ Kanji dam. ọmọ yìí tún padà bá mi tún kà lẹ́ẹ̀kan sí bá ń tún kà lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ wo Kùránì tọmọdé yìí ń kà Ọlọ́run wọlé ayé àtọmọ náà ń kà gbogbo ọmọ wa ni wọ́n ṣoríire tọkùnrin tóbìnrin wọn continue ọmọ mi
ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والعناق ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين كل بناء وآخرين مقرنين في الأسفار هذا عطاؤنا فامنن وامسك بغير حساب وإن له عندنا لزلفى وحسن مآب واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل لا إله إلا الله الله أكبر أين أقبال القرآن القرآن ọmọ inú rẹ ẹgbẹ́ inú ọmọ inú rẹ ní ka Kùránì Suratu kéde ló pè Suratu Kuwais àbí kéde ló pè jàre Suratul Ikhwas gbọ́ kíra gbọ́ Al-Qur'ani tọmọdé yìí ń ka Kùránì ẹjọ́ ẹ̀yin mùsùlùmí ni mo fẹ́ bá sọ̀rọ̀ o gbogbo àwọn tẹ́ẹ̀rí tán sun Kùránì yẹn wọ́n ṣe mùsùlùmí o gbogbo àwọn tán sun Kùránì ẹjọ́ ọmọ tó ka Kùránì yìí ọmọ Nàìjíríà ń bí ni wọ́n tí mo ṣe ń wò bóyá bí àwọn Sudan àbí nǹkan kan ni kódà kó jẹ́ Nàìjíríà tó bá jẹ́ Nàìjíríà kódà kó jẹ́lẹ̀ Haúsá ó ti ṣoríire láyé ẹ̀ ó ti pẹ̀lú gbogbo tọ́lọ̀ ń fún mi lágbára la máa nálé lórí Kùránì mà là ń sọ ẹ wá gé àdògán síta ẹ wá gbé gáàsì síbẹ̀ ẹ wá ń dáná sun Kùránì ẹ wá lẹ dáná sun Kùránì ẹ wá ń sọ fún wa pé àwọn èèyàn kò nù Islam àǹtí òmìnira Oòduà àbí òmìnira ṣẹṣẹ ẹnìkan kò kó nù Islam àwọn tó ń dáná sun Kùránì ẹ wọ́n ń tàn yín ni ara yín ni wọ́n o ara yín ni wọ́n o gbogbo àwọn tẹ́ rí tí wọ́n dáná sun Kùránì ara yín ni wọ́n o wọ́n ẹ̀ ṣe àyà má jẹ́ ká tàn yín o pa wọn kàn tàn yín ni o tọ́ba yẹn kàn fẹ́ gbowó lọ́wọ́ yín ni wọ́n ń tàn yín ni ẹ má dá wọn lóhùn o ara kan náà ni ìjọ kan náà lẹ́jọ́ wa o Islam ò dínkù o Islam ń lọ sókè sí lójoojúmọ́ ni o tẹ́ bá dé Jímọ̀ lọ́rin lé ní ẹ lọ wèrò tẹ́ bá dé Jímọ̀ Ẹ̀pẹ́ lé ní ẹ lọ wèrò tẹ́ bá dé Jímọ̀ Ìbàdàn lé ní ẹ lọ wèrò ẹ lọ Jímọ̀ Òṣogbo ẹ lọ wèrò ẹ lọ Jímọ̀ Ṣẹ́yìn ẹ lọ wèrò ẹ lọ Jímọ̀ Èkìtì ẹ lọ Jímọ̀ Oǹdó ẹ lọ Jímọ̀ Ìjẹ̀bú ẹ lọ wèrò ẹ lọ s'Ékòó ẹ lọ wèrò ẹ lọ wo àwọn èèyàn ẹ lọ wo ìmúra tí ó dùn rí máa yín ẹ lọ wò ó kódà mẹkáníìkì pẹ̀lú aṣọ mẹkáníìkì ẹ̀ lọ́rùn yóò fi gbogbo spanner kankan lẹ̀ yóò lọ kí Jímọ̀ fọknáìsà pẹ̀lú aṣọ fọknáìsà ẹ̀ á fi gbogbo ẹlẹ́ á lọ kí Jímọ̀ bricklayer á kò níbi iṣẹ́ á lọ kí Jímọ̀ Islam lẹ́wọ́n bí ṣeré báyẹn à ń sọ̀rọ̀ Islam ẹ̀ ń sọ̀rọ̀ Suratul Ikhwas kílẹ̀ kan gbẹ̀lẹ̀ Suratul Ikhwas Islam là ń sọ ẹ má jẹ́ kọ́tọ̀ yín o ẹnìkan kan ò kú ònú Islam o ṣẹ́ẹ̀dẹ̀rí ilé ìtàn sọ pé eléyìí tí wọ́n sọ pé àwọn dáná sun Kùránì ẹ̀ o wọ́n yẹ ṣe mùsùlùmí o mùsùlùmí olóríire mùsùlùmí alálùbáríkà ò ní dáná sun Kùránì o wọ́n yẹ ṣe mùsùlùmí o tá a kàn ní ká wá ṣàlàyé fún yín nìyẹn báyìí bá wà á ṣe prógámù lálẹ́ yìí wọ́n yẹ ṣe mùsùlùmí o kọ́lọ́n lọ́jọ́ ẹni kó ṣàánú wa kó dúró tì wá Islam abẹ́lọ kíásírì Islam ò ní tẹ́ àwa tá à ń ṣe àní rẹ̀yìn láíláí àwa abẹ́ nínú àánú ẹ̀ ìkankan tí ó mú wa táàtù sọ pé a ṣe Islam mọ́ kọ́lọ́n jọ kọ́lọ́n má jò ṣẹlẹ̀ sí wa
Ọlọ́run ti ṣe wá lẹ́lẹ́sìn má padà ṣe wá lẹ́lẹ́sìn àdánwò tí ó bá wa tèmi àti ẹ tá a mọ̀ lọ forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run má jò ṣẹlẹ̀ sí wa o wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlùbáríkà jẹ́ ti gbogbo yín o ẹ̀yin tẹ́ join wa o oríire ìdùnnú àlùbáríkà a jẹ́ ti gbogbo yín o a jẹ́ tèmi náà o. Assalamu alaikum.